ọjọ́ Sunday lọ́jọ́ yẹn jẹ́ ẹnikẹ́ni tó bá lè wo kàlẹ́ndà August 31st 1980 odò Ògùnpa ọbẹ̀ àwọn odò kéékèèké lọ́wẹ̀ ṣùgbọ́n nígbà tó dé Sogídí ní òun ò lọ́wọ́ sí òun sì bẹ́ẹ̀ o ọmọ Aáwẹ kankan gbọ́dọ̀ bá ní. 1970 ni Aáwẹ ti wà kọ́yọ̀ tó dé bíbá. odò Sogídí ńlá wà yìí ní Aáwẹ àjòkú díẹ̀ wọn a máa ní ìran bàbá tá ń jẹ́jẹ́ tiẹ̀ láàyè. ìlú pọ̀ nílẹ̀ káàárọ̀ àjíire bí lóòótọ́ ṣùgbọ́n a kì í dàgbà mákínmọ̀ rìn ẹni abilọ́yọ̀ gan lè má máa wẹ́. ní nǹkan bíi ọdún 1910 1750 ni a gbọ́ pé wọ́n tẹ ibi tá à ń pè lónìí ní Aáwẹ lẹ́bàá ìlú Ọ̀yọ́. bí ìtàn àtẹnudẹ́nu ṣe wí àwọn ènìyàn láti agboolé untold ní Ile-Ife ló kọ́ tẹ̀dó síbẹ̀. àwọn èèyàn yìí gan-an ló ṣàwárí adágún omi kan lágbègbè náà tí igi Sogídí ń bẹ lórí rẹ̀ tó di Sogídí látìgbà náà. èmi ni olóyè Olúòkun Kọ́láwọlé Johnson ọmọ bíbí ìlú Aáwẹ tí wọ́n yàn mí gẹ́gẹ́ bí baálẹ̀ Olúkolú tí Olúkolú jẹ́ ọ̀kan lára àwọn abúlé tó wà ní Aáwẹ. tá a bá ní abúlé àwọn olóyìnbó pè ní village, one of the villages ní agbègbè Aáwẹ. nípa odò Sogídí ìtàn yẹn bẹ̀rẹ̀ láti ọdún 1750 nígbà tí wọ́n tẹ Aáwẹ dó. àwọn èèyàn ń káàkiri àsìkò tí wọ́n tó gbẹ́ngbẹ wọn tí wọ́n ń káàkiri bó kí làwọn ó jẹ kí làwọn ó mu ni wọ́n rí igi tí àwọn àyà tá à ń pè ní ọ̀bọ tí wọ́n ń fò sọ́tún tí wọ́n ń fò sósì tí wọ́n ń já èso jẹ. èso yẹn ó jábọ́. àwọn mẹ́rẹ̀ẹ̀rin àbámọ̀ àwọn márààrún tí wọ́n wá tẹ Aáwẹ dó nígbà yẹn wọ́n mú èso yẹn wọ́n jẹ́ wò wọ́n ní èso gidi leléyìí. nípasẹ̀ èso gidi ni Sogídí ti jẹ jáde wá. tí wọ́n bá ń lọ tí wọ́n ń bọ̀ níbi omi kan báyìí tá a ti jẹ èso gidi níjọ́sí nípasẹ̀ èso gidi ni láti mú Sogídí jáde wá. ilé asálù la wà yìí lódò Sogídí. bí wọ́n ṣe pìtàn ẹ̀ táwa náà gbọ́ ni wípé wọ́n ń wá omi káàkiri. wọn kò tẹ́yàn bá débì kan ìfẹsìn kí náà kọ́kọ́ sí omi ní ọ̀kọ̀ọ̀kọ́ lò wọ́n á ń wo omi káàkiri wọ́n ń wo omi káàkiri wọ́n á ń wo omi yẹn káàkiri. ìgbà tí wọ́n dé ibí báyìí wọ́n rí omi wọ́n á rí àwọn ọ̀bọ náà yà sí ẹ̀gbẹ́ kínní àwọn ọ̀bọ. nígbà tí wọ́n rí àwọn ọ̀bọ lókè wọ́n á pẹ́ ẹ má jà pa àwọn ọ̀bọ yìí ẹ má jà pa àwọn ọ̀bọ yìí ó bọ́yá ní tí a nídìí ìyẹn gbèsè. bọ̀dé nígbà tí wọ́n wá wókè wọ́n rí wípé àwọn àgbálùmọ̀ ó ń bọ́lẹ̀ wọn ní tí àwọn ọ̀bọ ìtì wọn jókòó tí nìyẹn wá ní. ǹjẹ́ mi ti fi yọ Sogídí ń bẹ̀ ni pé odò gidi ni wọ́n sọ di Sogídí. ó ní àwọn nǹkan ìmọ̀ tó jẹ́ wípé a rí inú odò yìí tá a rí inú àwọn odò míì tá a bá fẹ́ wo odò yìí lára nǹkan èèwọ̀ ọbẹ̀ àkọ́kọ́ ni wípé wọn à kí ń wọ bàtà wọbẹ̀ wọn á bọ́ bàtà kalẹ̀ ni kí wọ́n tó wọ odò Sogídí. ó ti níbi tí a ti bọ́ bàtà lẹ̀. bó ṣe wà yìí Ọ̀yọ́ bá wa ń bí ni ọba Aáwẹ ń bí ni Ọ̀yọ́ kan náà ọba Aáwẹ ń bí ni gẹ́gẹ́ bí ìtàn tí wọ́n fi sílẹ̀. 1970 ni Aáwẹ ti wà kọ́yọ̀ tó dé bíbá. odò yìí ní 1750 yẹn wọ́n bá ń bẹ̀ ni kò sì gbẹ́rí nínú ìtàn ṣùgbọ́n ní èèwọ̀ kan ẹja ń bẹ ń bẹ. ẹja yẹn gẹ́gẹ́ bí àwọn bàbá wa ṣe sọ ẹnikẹ́ni ò gbọ́dọ̀ pa ẹnikẹ́ni ò sì gbọ́dọ̀ jẹ. nínú ìtàn àti ìwádìí ni wọ́n ti discover wípé ẹnikẹ́ni tó bá jẹ ọ̀pọ̀lọpọ̀ ibi ni yóò máa ṣẹlẹ̀ sí irú ẹni bẹ́ẹ̀.
wọ́n ti jẹ́ kó di mímọ̀ fún wa wípé kò sí bí wọ́n ti lè ṣe é kò lè jiná. oríṣiríṣi odò la ní nílùú Ọ̀yọ́, a ní odò Erelú, a ní odò Sogídí, ṣùgbọ́n ń tó ya odò Sogídí sọ́tọ̀ sí Erelú òun náà ni pé a máa jẹ ẹja ní odò Erelú bẹ́ẹ̀ àìjẹ ẹja odò Sogídí. ẹni bẹ́ẹ̀ lè dẹ́rù rẹ̀ wò bọ́bẹ́ ilé gbẹ́ja délé kò ní í jiná ní ẹja ní odò Sogídí, ṣùgbọ́n Erelú ti a máa pẹja abẹ tó jẹ́ wípé àwọn ọlọ́kọ̀ ojú omi ó tún máa ṣe kíni wọ́n máa kọjá lórí odò Erelú. odò yìí èèwọ̀ mẹ́ta ló ní, wọn kì í bọ bàtà wọbẹ̀, wọn sì ń pẹja abẹ, wọn sì sìnkú ìjìnà. ìdà kẹta kò sí bí èèyàn sì mú mi bẹ̀ kọ́nírèkì mú yàn láti gbọ̀ tó ti dé. mo rántí dáadáa ní 1968 wọ́n kó àwọn sọ́jà wá sílùú Àwẹ yìí, wọ́n wá ń sọ fún wọn wípé odò yẹn o ẹja kan ń bẹ ń bẹ tí wọ́n bá ṣe kí ìjìnà. Yorùbá máa ń sọ̀rọ̀ kan pé èèyàn ò gbọ́dọ̀ dẹ́jà, àwọn yẹn dẹ́jà, wọ́n fagídí wá síbí, wọ́n pa ẹja yẹn, wọ́n sè é, ó jiná o kò jiná o, wọ́n jẹ ẹ́. Ìṣẹ̀lẹ̀ ibi bẹ̀rẹ̀ sí ní ìṣẹ̀lẹ̀ sí wọn, ọmọ wọn ń kú, ìran wọn ń kú. A gbọ́ nígbà náà tó kìkì kàn nílùú, ọ̀pọ̀lọpọ̀ ètùtù ni wọ́n ṣe kí ó tó di wípé kìnní yẹn mọ́wọ́ dúró nígbà náà. ǹṣẹ́ nígbà wọn kàn sọ́jà wà bíbà lóòótọ́ ọ̀rọ̀ ni kò ṣe rọ́, wọ́n jẹ́jà pé wọ́n wá mú ẹja abẹ kò lè jiná. nígbà tí ó lè jiná ọmọ rẹ̀ 3 ló kú sí odò yẹn, ọmọ 3 ló lọ sí. odò yìí a kì í bọ́, ṣùgbọ́n a máa ń ṣe ọdún kan tá à ń pè ní Aáwẹ Day. ọ̀kan lára àwọn ètò Aáwẹ Day òun ni ìwúre ní odò Sogídí, láti wá síbẹ̀ láti máa gbàdúrà. ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ sí mi ní ọdún kan. ọ̀rẹ́ mi kan wálé látèkó, ó mú ìyàwó rẹ̀ pa, a gbé sínú mọ́tò. níbi tá a ti ń lọ ọmọbìnrin yẹn bá bẹ̀rẹ̀ sí ní gbọ̀n wípé ẹjọ́ ẹ̀dúró dádì ẹ̀ páàkì. mo ní kí ló ṣe ẹ́? ó ní odò kan bẹ́ ń bí, omi kan bẹ́ ń bí, mo gbọ́dọ̀ rí omi yẹn. àmọ̀túmọ̀ rẹ̀ àṣà park. ìgbà tí ó wò ó ní omi rèé, omi yìí èso mi lásán. n tí ó sọ ni pé kí wọ́n bọ̀ ń wá ike, sásàrè lọ ra ike, ó rọ omi yẹn lọ sékòó. oṣù 3 lẹ́yìn ìgbà náà tá a pè é, ó ní àbájọ tí Yorùbá máa ń pòwe pé ẹni tó bá mọ iye wúrà lèèyàn tà á fún, pé n tọ́lọ́ ń ṣe fún wa àmọ́ wípé omi yẹn kì í ṣe omi lásán, ṣùgbọ́n gbogbo rẹ̀ ó dá lórí ìgbàgbọ́. ọkùnrin kan bẹ wọ́n ń pè ní Professor Wande Abímbọ́lá, ìlú òyìnbó ló jókòó sí púpọ̀ jù. ìyàwó Wande Abímbọ́lá yẹn náà àìmọye ìgbà ni mo ti rí ní odò yìí tí ó wà bu omi ń bẹ, tí ó wà gbàdúrà ń bẹ. ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wọ́n máa ń wá láti ọ̀nà jíjìn wípé àwọn sá wá síbí láti gbàdúrà pẹ̀lú ìgbàgbọ́ wọn ni pé táwọn bá ti wí lódò yìí o yóò wá sí ìmúṣẹ, ó sì ń rí bẹ́ẹ̀. ṣùgbọ́n àwa tá a ní ó dàbí ìgbà tí a ti ẹ̀ mọyì rẹ̀. nǹkan kan wá ń bẹ pẹ̀lú odò yìí, ó kọ nǹkan kan tí wọ́n ń pè ní ìwọ̀sí. àwọn kan ní àsìkò kan ní ọdún kan tó ti kọjá, wọ́n gé orí èèyàn láti ibì kan, wọ́n wá sọ sínú odò yìí. odò yẹn ti orí yẹn jáde. ìlú yìí jagun rẹpẹtẹ nígbà náà, ṣùgbọ́n pẹ̀lú oore ọ̀fẹ́ Ọlọ́run àti ọkàn kan ẹni tó ṣiṣẹ́ yẹn ọwọ́ tẹ̀. kò sí bí àwọn èèyàn ó ṣe wá láti da ìdọ̀tí sí, yóò gbọ̀n ìdọ̀tí yẹn dànù ni. odò yìí kì í gbà pẹ́ẹ́pẹ́. Sogidi odò tí kì í sàn ni o, dàgbàrá kì í sí ìwọ. mo rántí dáadáa ní 1980 ọ̀pọ̀lọpọ̀ ọkọ̀ orí, ọ̀pọ̀lọpọ̀ ẹ̀mí oorun. àwa gbọ́ nínú ìtàn nígbà náà wípé odò Ògùnpa, Bọ́lá Ìgè ní gómìnà nígbà náà, ó máa ń sọ̀rọ̀ pé Ògùnpa channelization, níbi tí ìdè yẹn ti jáde nù. àwọn tí wọ́n nímọ̀ lórí rẹ̀ nípa culture tá à ń pè ní àṣà, wọ́n sọ fún wa nígbà náà wípé Ògùnpa yẹn ó lọ káàkiri láti bẹ ọ̀pọ̀lọpọ̀ odò ní Ọ̀wẹ̀ wípé òun fẹ́ sọ̀rọ̀ nílùú Ìbàdàn. Sogídí ní òun ò lọ́wọ́ sí, kí wọ́n sì dákun nítorí Ọlọ́run
ẹnìkan kan tó bá jọ máa wẹ́ kò gbọdọ̀ bá ìṣẹ̀lẹ̀ yẹn rìn. Pẹ̀lú oore ọ̀fẹ́ Ọlọ́run bẹ́ẹ̀ mi ṣe sùn tó nìbàdàn, àgbọ̀ àṣìríkà nínú ìtàn wípé ọmọ Aáwẹ kankan wọ́n bá ìṣẹ̀lẹ̀ yẹn rìn. Ìgbà yìí gan èmi fúnra mi Ìbàdàn ni mo wà. Wọ́n ń pè bí kan ní UAC account training center. Àti church ọjọ́ Sunday lọ́jọ́ yẹn jẹ́ ẹnikẹ́ni tó bá lè wo kàlẹ́ndà August 31st 1980. A jáde church kí la wọlé sí lójú ìbẹ̀rẹ̀ wíní. Àwọn ọmọ nǹkan kan àjókòó sínú ilé. Ó yẹ ká lọ church ìrọ̀lẹ́ àwòtá òjò yóò mọ̀ dáwọ́ dúró church ìrọ̀lẹ́ ó dúró lónìí. Àwa sáà ń wo tẹlifíṣàn nípasẹ̀ bí àjẹun alẹ́ àtúnsùn àmọ́ nǹkan kan ó kàn dàárọ̀ ọjọ́ kejì. Bọ́lá Ìgè bá bẹ̀rẹ̀ sí ní make announcement wípé òjò àrọ̀ọ̀rọ̀dá kan tó rọ̀ lánàá o ìṣẹ̀lẹ̀ báyìí ìṣẹ̀lẹ̀. Èmi sì jẹ́ bí ẹnìkan tí kì í gba nǹkan gbọ́ bọ́rọ̀ mo nírọ́ ni ó ń pa bó ni pẹ̀tẹ́ẹ̀sì alájà mẹ́ta bó ni omi ó ṣe wá gùn àsóòtọ́ ni mo nírọ́ ni mo bá pàbórò mi pé kó jẹ́ àjọ débẹ̀. Nígbà débẹ̀ àsáhàn rí ọkọ̀ lórí ilé tí àgbàrá òjò ti gbé láti ibì kan ilé alájà mẹ́ta tó hangi síbẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ẹ̀mí ọ̀run. That was 1st September 1980. Ẹ̀yìn tá a wò báyìí àkànrí pójò sú òjò sú báyìí kí leléyìí wíníníní tójú ọmọ rọ̀ àmọ́ ibi tí àgbàrá táwọn wíì ti ń bọ̀ ọ̀gá tó lè mú èèyàn bíi 4 tán lẹ́ẹ̀kan ṣoṣo. Àṣà eré láti Ògùnpa Èkó jáde sí Òkè Pàdé la jáde sí Salvation Army Road tá a fi yípo lọ dé Nírèké níbi tí a wà. A dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run torí wípé tó bá jẹ́ òótọ́ gẹ́gẹ́ bí ẹ̀sìn táwa gbà níta àṣàgbọ̀ náà là ń wí torí onígbàgbọ́ la wà à ń lọ sí chọ́ọ̀chì a sì gbọ́ Ọlọ́run gbọ́ ṣùgbọ́n à ń gbọ́ nínú ìtàn wípé bọ́rọ̀ sí rìnnà pé Ògùnpa o wọ́n bẹ àwọn odò kéékèèké lọ́wẹ̀ ṣùgbọ́n nígbà tó dé Sogídí ní òun ò lọ́wọ́ sí òun sì bẹ́ o ọmọ Aáwẹ kankan gbọ́dọ̀ bá rìn kò sí bá rìn. Àwọn tí wọ́n wá láti ibi tí wọ́n ti wá tí wọ́n wá tẹ̀lú ọdẹ ni wọ́n. Ìdí igi kan ni wọ́n kọ́kọ́ dé sí igi yẹn ń bẹ ní òkè Ọ̀dọ̀fin wọ́n ń pè ní igi arúwẹ́wẹ́ abẹ́ igi yẹn ni wọ́n máa ń jókòó sí. Ìdí igi yẹn gan ni wọ́n wà tó gbẹ́ fi ń gbẹ wọ́n tí wọ́n fi wá sí odò yìí. Igi yẹn ń bẹ títí tí èdè bá ṣe ń sọ̀rọ̀ yìí wọ́n ti ṣe fẹ́ǹsì yí igi yẹn po tó jẹ́ pé Aáwẹ Day tá a máa ń ṣe kò tí ì sí ọdún náà tá a ṣe Aáwẹ Day tá a ní débẹ̀ láti gbàdúrà nítorí pé ibi tí orúkọ Aáwẹ tó ti jáde nù igi arúwẹ́wẹ́ òun ló di Aáwẹ Sogídí òun ló di Sogídí bọ́rọ̀ sí ẹni nìyẹn. Dàgbà